صليت فابق الأجر فيها وشافع بصلاتي على محمد وإن شئت لقبول لها. bisimilahi rahman rahim. ẹ̀yin olùtẹ́tí sí wa ní gbogbo ibi tóun kí ẹ ti máa gbọ́ àjákèjádò gbogbo àgbáńlá ayé. ohun tó jẹ́ tiyín là máa fún yín, ẹ̀yin ni a ó máa rí, àwálẹ́ ó máa bá lórí ètò áfíríkà ti ọdún yìí, eléyìí tí iléeṣẹ́ onislam.net tó ń wá sí etí ìgbọ́ yín. ǹjẹ́ lórúkọ mi àti lórúkọ iléeṣẹ́ amóhùnmáwòrán onislam.net, Muftahu Adéwọlé Ọlálẹ̀ ló kí n pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àlejò wa kí n kú dédé àsìkò yìí. àlejò wa ti alẹ́ òní àwọn náà ni alhaji wa Umar Soliu Arikewusola Jinadu tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Togo. wọ́n bí alhaji Jinadu ní ọdún 1984 ní agbègbè Lomé. bákan náà ni wọ́n lọ oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́. nínú ibi tí a fẹ́ dárúkọ ń bẹ̀ òun náà ni ilé kéwú ti ẹlẹ́sìn Islam èyí tí ń bẹ ní agbègbè Zongo ti àtijọ́ ní orílẹ̀-èdè Togo. bákan náà ni wọ́n wá sí ilé ẹ̀kọ́ gíga Al-Azhar University níbi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ìkọ́ ènìyàn ní ẹ̀kọ́ èyí tí a mọ̀ sí Faculty of Education. àlejò wa ti alẹ́ òní Alhaji Arikewusola, akíyìn o, ẹ kú dédé àsìkò yìí. Jazakumullahu khairan. ẹ bá wa kí àwọn ará ilé kí wọ́n gbóhùn yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a fi dédé àsìkò yìí a fi kí gbogbo àwọn ẹni tí wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa bá gbogbo wa gbé o. àmín. adúpẹ́ ní ọ̀dọ̀ yín. ní ètò tí a gbé sí iwájú yìí òun náà ni ètò káàrọ̀ òjíire, eléyìí tí a ti ń bá gbogbo ọmọ káàrọ̀ òjíire sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam. ẹ̀sìn tó rẹwà púpọ̀ ni ẹ̀sìn Islam, ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé látòrí ahọ́n èyí tí a fi ń ṣe àlàyé fún àwọn ènìyàn, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn lè tàbí kí ó bá ní ọ̀nà tí a fi lè gbọ́ ọ̀rọ̀ yé tàbí bí a ṣe lè ṣàlàyé ọ̀rọ̀ fún èèyàn. ó jẹ́ kí a máa rí ẹlòmíràn tó pe Islam ní ẹ̀sìn pákáleke, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn ìrọ̀rùn, ẹ̀sìn àlàáfíà èyí tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ ni. bákan náà ni Ọlọ́run tún wá fi oṣù ńlá kẹwàá, òun náà ni oṣù Ramadan, oṣù alápọ̀nlé ni, níbi tí Ọlọ́run ọba ti sọ Al-Qur'ani alápọ̀nlé, ọ̀rọ̀ òdodo tí kò ní tẹ́ láyéláyé, tó yẹ pé lójú òjíṣẹ́ ńlá Muhammad ọ̀rọ̀ yìí ń bẹ. bákan náà nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad ò sí mọ́, ọ̀rọ̀ yóò máa bẹ títí láyéláyé. gbogbo bó ṣe wù kí gbogbo ènìyàn kí wọ́n ṣe ìgbìyànjú tó, a kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò yìí. báwo ni ìṣesí àwọn mùsùlùmí orílẹ̀-èdè Togo? a dúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah. a sì kí àwọn elétò wa, Ọlọ́run ọba kó bá fún yín ní àlàáfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbé Islam dání, kọ́lọ́run kó jẹ́ kí a ní ìlọsíwájú lórí rẹ̀. àmín. ká sìn ẹ̀sìn náà, ká sìn Ọlọ́run ọba, kọ́lọ́run ọba kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. àmín. kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa. àmín. la ilaha illallah. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ béèrè nípa bí Islam ṣe ń lọ ní ìlú Togo, alhamdulillah, Islam kìí ṣe tuntun ní orílẹ̀ Togo, nítorí wípé àwọn àfáà ńlá kàǹkàkàǹkà ẹni Ọlọ́run ọba fi ṣe ìgbé ẹ̀sìn Islam lárugẹ lórílẹ̀ Togo. ní ìjọ́ kìíní àná nígbàtí Islam ṣẹ̀ṣẹ̀ wọ ìlú Togo, ẹ̀sìn ìmọ̀le ni wọ́n máa ń pè Islam ní ìlú Togo. wọ́n máa ń pè ní mọ̀lẹ́ọ́bẹ̀ ṣùbọ̀ṣùbọ̀. ẹni àwọn àfáà kàǹkàǹkà yìí tí Ọlọ́run bá fi gbé Islam lárugẹ, wọ́n fi yé gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ inú ẹ̀sìn Islam nílùú Togo yìí pé kìí ṣe ẹ̀sìn ìmọ̀le ní ẹ̀sìn Islam. ẹ̀sìn Islam òun ni ẹ̀sìn ajúpájúṣe fún Ọlọ́run, ẹ̀sìn àlàáfíà. ẹ̀sìn àlàáfíà. ẹ ṣeun. náà kò jẹ́ gẹ́gẹ́ bí Islam ó ṣe tàn ká orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Togo. ǹjẹ́ nígbà tí Islam ń tàn ká nílùú Togo,
a rí bí ọ̀nà táwọn àfáà ń lò bí ọ̀nà ǹjẹ́ wọ́n ń lo ọ̀nà ká yọ àdá síyàn ni àbí ọ̀nà ká fi ọ̀rọ̀ tútù ká ṣòwò ká ṣe dáadáa wọ́n fi ń pèyàn sínú Islam, ọ̀nà wo ni wọ́n lò láti fi tan Islam ká. ẹ ṣeun olóòtú wa nípa ọ̀rọ̀ tí ẹ béèrè yìí ọ̀rọ̀ pàtàkì ni nítorí pé ọlọ́run ọba adékèọlá ọlọ́run ní bàdà a'udhu billahi minash shaitanir rajim id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe gbé kalẹ̀ nínú alukur'an àwọn àfáà wa yìí wọn ò ṣe méní méjì wọn ò gba ọ̀nà míì láti máa ṣe àlàyé ẹ̀sìn Islam fún àwọn èèyàn ní orílẹ̀ Togo tó ju ọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó là kalẹ̀ lọ. gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe tọ́ka rẹ̀ nínú alukur'ani gẹ́gẹ́ bí ayàtà kà fún wa nísìn wípé ìwọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pèpè sí ẹ̀sìn pẹ̀lú làákàyè tó péye àti ọ̀rọ̀ ẹ̀lẹ̀ láti fa àwọn èèyàn sí inú ẹ̀sìn Islam láti má lé wọn kúrò nínú ẹ̀sìn Islam ẹ̀yẹn àwọn tí a bá ti wọ bẹ̀. ìyẹn ni pé gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ọlọ́run ọba àlekèọlá ọba tó dára ni gbogbo ohun tó bá pèèyàn sí ohun tí ó dára ni yóò pèèyàn sí. a ó sì rí nínú hadisi Ànábì wa Muhammad tí ó sọ pé ọlọ́run ọba àlekèọlá ó ní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban. àbí bẹ́ẹ̀ kọ́ ni yẹn ni pé ọba tó rẹwà ni ọlọ́run ọba kò sì ní gba nǹkan lọ́dọ̀ èèyàn àfi kó jẹ́ nǹkan tó rẹwà. ká yọ àdá ká yọ ìbọn síyàn nítorí àti gba ẹ̀sìn kò sí nínú Islam. kò sí nínú Islam pàápàá rárá. kò sí Islam ò sì wọ́n Tógò pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. Islam ò wọ́n Tógò pẹ̀lú nǹkan wọ̀nyí. ṣùgbọ́n a fi ń dára wa lójú bẹ́ẹ̀. a fi dára lójú báyìí. eléyìí ti fi ń hàn wá pé báwo ni ìṣesí gan tí àwọn mùsùlùmí Tógò wà báyìí jẹ́ a rí mọ́sálásí láwọn agbègbè tàbá ilé ẹ̀kọ́ ìsìláàmù ilé-irú ìtẹ́ ti kẹ́kọ̀ọ́ ṣe lè dárúkọ àwọn ààyè fún wa tá ara àwọn ẹgbẹ́ ìsìláàmù tó ń ṣe nǹkan nípa ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba. bẹ́ẹ̀ ni ìbéèrè ọ̀rọ̀ pàtàkì òun ni ọ̀rọ̀ tí ẹ béèrè yìí nítorí pé Islam tí à ń wò yìí ẹ̀sìn àlàáfíà ni gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa àwọn ilé ẹ̀kọ́ àkọ́yege ti ẹ̀sìn Islam tí ń bẹ ní ìlú Togo pàápàá jùlọ ní Ìlòmì tí ń ṣe kápítà ti Togo. ìyẹn olúùlú bẹ̀ ẹ ṣeun àwọn ilé ẹ̀kọ́ tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí ilé madrasatu islamiyya tí ń bẹ ní Zongo Kodima Zongo àtijọ́ àti madrasa tí ń bẹ ní Ẹ̀bẹ̀pótá bẹ́ẹ̀ náà ni àwọn madrasa lóríṣiríṣi tí wọ́n tún dálẹ̀ sí ilẹ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ pé àwọn àáfàá tí wọ́n múnádóko àwọn ni wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam tí ó jẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo tí ò ní wàhálà nínú pàpà rárá àwọn ni àwọn tí wọ́n ń gbé Islam lárugẹ níbẹ̀ yàtọ̀ síbẹ̀ títí láti ìlú Lomé tó jẹ́ olúùlú Togo títí dé òkè Togo lọ́hùn tí ń jẹ́ ìlú Sékànsé gbogbo ẹ̀ pátápátá Islam ó gbalẹ̀ níbẹ̀ nítorí wípé àwọn elédè wa kejì tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Togo wọ́n jẹ́ kòtòkòlí a rí kòtòkòlí níbẹ̀ a rí Hausa níbẹ̀ a sì rí àwọn Zabaruma níbẹ̀ àwọn Zabaruma yìí wọ́n wá láti ìlú Niger ni àwọn Zabaruma wọ́n wá láti ìlú Niger ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí adaranjẹ wọ́n jẹ́ gẹ́gẹ́ bí adaranjẹ àmọ́ òwò ni wọ́n á gbé lọ́wọ́ òwò ni wọ́n gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé gbogbo wọn àti gbogbo àwọn àfa wọn ọ̀kan náà ni gbogbo wa ń ṣe tó jẹ́ pé àfi ń gbé ẹ̀sìn Islam lárugẹ tó jẹ́ pé kò sí ìjà láàrin ẹnìkankan nínú àwa tá a jẹ́ ẹlẹ́sìn Islam kódà kó jẹ́ pé àwọn ọmọ bíbí ìlú Togo tí wọ́n jẹ́ àwọn èvé àwọn ègùn àwọn àgànyìnlá máa ń pè wọ́n àwọn ègùn wọ́n máa ń bú wa lọ́pọ̀lọpọ̀ àmọ́ nígbà tó jẹ́ pé àwa rí i pé gold ẹni tó péye òun ni ẹ̀sìn tí a gbé dání òun ni a fi bójú wo ọ̀dọ̀ wọn pẹ̀lú bíbú tí wọ́n ń bú wa yìí. torí pé ẹ fi ọpọlọ àti làákàyè àti ìdùnnú àti ìfarasílẹ̀ fún Ọlọ́run ọba
ẹ fi faramọ́ gbogbo nǹkan tí ẹ kojú lọ́dọ̀ Bẹ́ẹ̀ni, pẹ̀lú eléyìí ògo fi Ọlọ́run. yé wa pé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban gbogbo kódà àṣẹ tí gan Ọlọ́run bá kó tó di pé ẹ lọ níbẹ̀ o nígbà wípé wọ́n gbé ogun ti Islam ní ìbẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí Islam dé ibẹ̀ gbogbo àwọn ìyá wa àwọn ẹlẹ́hà eégún ni wọ́n máa ń pè wọ́n eégún ni wọ́n máa ń pè wọ́n àmọ́ fífaramọ́ táwa faramọ́ yìí kódà gan àwọn ọmọ bíbí ìlú yìí àwọn gan ti ń gba ìhà lọ́wọ́lọ́wọ́ báyìí adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run jẹ́ Ọlọ́run kí ọba Islam kó tún gbòòrò jù bẹ́ẹ̀ lọ. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ipe ìwà òun náà ni ẹ fi kún ẹ̀sìn ẹ fi ẹ̀sìn kún wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bá tó sọ pé a'udhu billahi minash shaitani rajim innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ìyẹn ni pé ẹ fẹ̀sìn kún wà bákan náà ni ẹ fi ìwà kún ẹ̀sìn kó tó di pa máa bá ètò yìí lọ ẹ jẹ́ kí a lọ sí òkè lọ́hùn. Ya Rasulallah, khudh biyadi madadarakini wa anta bi. Ya Rasulallah, khudh biyadi madadarakini wa anta bi. Ya Rasulallah, khudh biyadi madadarakini wa anta bi. Ya سيد الكونين أحمد يا أريد الإله والكرم يا رسول الله خذ بيدي وتداركني مرحبا يا فار مكرمة خير من باذو. gẹ́gẹ́ bí ètò tí ẹ ti ń bá bọ̀ tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ni ètò onislam.net èyí tí ẹ̀ka áfíríkà eléyìí tí a mú oríṣiríṣi èdè wá sí etí ìgbọ́yé èdè swahili èdè haúsá èdè fúlàní àmúhárì àti gbogbo èdè tó ń bẹ jákèjádò ilẹ̀ adúláwọ̀ òun náà ni a gbé wá sí etí ìgbọ́yín olóòtú ètò ti alẹ́ òní òun náà ni Muftahu Adéwọlé ọmọ ọlálẹ́yẹ bákan náà ni àlejò mi ní òní àwọn náà ni alhaji wa Àríkéwúṣọlá Dawood Omar Àríkéwúṣọlá Omar tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga Al-Azhar University àlejò wa ní àfikún ètò tí a ti ń bá bọ̀ àti ọ̀rọ̀ tí ẹ ti ń bá wa sọ báwo ni ẹ̀dá ṣe lè ní ìfaradà a ó rí i pé àwọn ànábì Ọlọ́run ọba wọ́n ní ìfaradà nígbà ayé wọn oríṣiríṣi àwọn ìṣòro ni wọ́n kojú ṣùgbọ́n wọ́n ní sùúrù lọ́pọ̀lọpọ̀ láti borí rẹ̀ àwọn ọ̀tá gbógun tì wọ́n bákan náà ni tí a bá wo ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ẹlẹ́sìn Islam ò kì í ṣe oníjàgídíjàgan bí kì í ṣe pé àwọn tí kò fẹ́ Islam ni wọ́n gbógun ti Islam tí ànábì fi padà jà ànábì ò bá ẹnì kankan jà gbogbo ìgbà tí ẹ̀sìn Islam ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ṣe oríṣiríṣi láti fi ní ànábì lára ṣùgbọ́n kò jà ó wá ní ìfaradà yìí títí tó fi di èrò Mọ̀dínà nígbà tí wọ́n tún wá sún kan ògiri ló ṣe wá gbé dìde láti jà fún ara rẹ̀ ìfaradà wá ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ èdè ènìyàn eléyìí táwọn lábá ń pè ní tahamul báwo ni mùsùlùmí ṣe lè lo ìfaradà pàápàá jùlọ nínú oṣù Ramadan tá a wà yìí kí ni Ramadan fẹ́ kọ́ wa láti fi ìfaradà kọ́ ara tí a fi máa lò títí láéláé ẹ bá a ṣe aṣọ lójú rẹ̀. ẹ ṣeun olóòtú wa Ọlọ́run kó bá a san yín lẹ́san rẹ̀ àmín. Ọlọ́run kó sì san gbogbo àwa tá à ń gbọ́ wa ní gbogbo àgbáyé lẹ́san rẹ̀ lórí wípé afarabalẹ̀ tá à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan Ọlọ́run ọba ọba lẹ́kẹ́ọ́lá ń sọ báyìí fún wa nínú Al-Qur'an Karim báyìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim alladhina sabaru wa ala rabbihim yatawakkalun Ọlọ́run ní gbogbo àwọn ẹni tí wọ́n bá jẹ́ onísùúrù onífaradà gbogbo àwọn eléyìí gbogbo àwọn ẹni táwí Ọlọ́run ọba wọn ni wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba wọn ni wọ́n gbára lé ǹjẹ́ àwa náà fẹ́ kí a wà nínú àwọn ẹni tí Ọlọ́run ọba àlékè ọlá tó ròyìn pẹ̀lú ìròyìn tó péye yìí àwa náà fẹ́ bẹ́ẹ̀ mo rò yí pé ìdáhùn wa lórí ìbéèrè òun ni pé àwa náà fẹ́ bẹ́ẹ̀ nítorí náà àwọn ànábì Ọlọ́run wọ́n rí wàhálà púpọ̀ àmọ́ wọ́n fara dà
ẹni wọ́n fi já síbi ire ẹtí káwa náà fara dà ká lè bá já síbi ire. ìyẹn ni pé gbogbo ẹni tí ó bá rí ìṣòro yálà owó ni kò tó nínú ọ̀rọ̀ rẹ̀ ni tàbí ọlá kan ni ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ò tí ì ṣe fún ìfaradà ló fi lè débi tí ó ń lọ. ìfaradà ló fi lè débi tó lọ nítorí wípé ẹ̀rí nínú Al-Qur'an al-Karim ọ̀pọ̀ púpọ̀ tó jẹ́ pé àsìkò ọgbà wá láti ka gbogbo àwọn ẹ̀rí ọlọ́wọ́n ọba bá ní kí ọlọ́run tún sọ fún wa níbomi nínú Al-Qur'an wípé a'udhu billahi minash shaitanir rajim wala nabluwannakum bishay'in minal khawfi wal ju' wa naqsin minal amwali wal anfusi was samarat ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. صدق الله العظيم. sókí ìtumọ̀ ìtaka nínú ẹsẹ̀ taka nínú Al-Qur'an yìí òun náà ní wípé Ọlọ́run ọba ní òun máa dánwà wò lóríṣiríṣi ọ̀nà. òun lè fi ìpayà dán àwọn ẹ̀dá wò òun lè fi ebi dán àwọn ẹ̀dá wò òun lè fi olè jíjà dúkìá kó dúkìá ẹni òun lè fi dán wa wò bẹ́ẹ̀ náà ni òun lè fi ara wa dán wa wò nípa wípé kí ọmọ ó kú àbí kí bàbá ó kú àbí kí ìyá ó kú fún ni òun lè fi dán wa wò àmọ́ gbogbo ẹni tóun bá dán wò pẹ̀lú àwọn àdánwò ìpele àdánwò yìí Ọlọ́run ní ẹ fún wọn ní ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ yìí náà ni wípé àwọn ẹni tí àdánwò bá tó bá kọ́kọ́ fẹ́ jáde lẹ́nu wọn máa sọ pé ọ̀dọ̀ Ọlọ́run la ti wá ọ̀dọ̀ Ọlọ́run náà ni a sì padà sí. Ọlọ́run ló ní dúkìá ló ní ẹ̀mí Ọlọ́run ló ní dúkìá òun ló ní ẹ̀mí bẹ́ẹ̀ ni. ǹjẹ́ tí ọ̀rọ̀ bá rí báyìí. nígbà tí Ọlọ́run fẹ́ máa parí ọ̀rọ̀ ẹ má bínú sí mi nítorí Ọlọ́run nígbà tí Ọlọ́run fẹ́ máa parí ọ̀rọ̀ Ọlọ́run ní ulaika alayhim salawatun min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun. Ọlọ́run ní gbogbo àwọn ẹni tá a kálẹ̀ yìí àwọn ẹni tí àwọn ìṣòro àwọn ìpele ìṣòro lóríṣiríṣi báyìí Ọlọ́run ní àwọn tí wọ́n sì ṣe sùúrù lórí ìṣòro tó bá wọn àwọn ní àwọn ẹni tí wọ́n mọ̀nà lọ́dọ̀ òun Ọlọ́run àwọn ẹni tí òun Ọlọ́run ọba tọ́jú ìkẹ́ ẹlẹ́dẹ̀ àwọn ni wọ́n jèrè nípa bẹ́ẹ̀ òun ni inú Ramadana tí a wà yìí náà a sì gbọ́dọ̀ ṣe sùúrù lórí wípé à ń gbàwẹ̀ Ramadana ni a rí wípé nípa ọ̀rọ̀ tá a sọ yìí ẹgbà wá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abi Hurairah radiyallahu anhu wọ́n sọ báyìí wípé qala Rasulullah sallallahu alayhi wa sallam qala Allahu azza wa jal kullu amali bani adama lahu illa siyam fa innahu li wa ana ajzi bih. Allahu akbar. kullu amali bani adama lahu illa siyam fa innahu li wa ana ajzi bih. فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب وإن سابه أحد أو قتله فليقل إني صائم. الله أكبر. أنا بواني والذي نفسي بيده للصائم فرحتان فرحة عند لقاء ربه فرحة عند إفطاره وفرحة عند لقاء ربه. sókí ní ìtumọ̀ hadithi ta kai òun ni pé Ànábì wa Abu Hurairah radiyallahu anhu ń sọ báyìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé Ọlọ́run ọba àlékè ọlá òun ló sọ̀rọ̀ yìí wípé gbogbo iṣẹ́ tí ó lè wù kí ọmọ ẹ̀dá Ádámọ̀ láyé ń bì yìí kó ṣe wípé tiẹ̀ ni òun Ọlọ́run ọba lòun sì sẹ́lẹ̀sẹ̀ lórí àyàfi àwẹ̀ Ramadan nítorí pé àwẹ̀ yìí tòun Ọlọ́run ọba ní nítorí pé òun lòun pàṣẹ yìí pé ká gbà á òun ni òun ó sì san wá lẹ́san lórí rẹ̀ òun lòun ó san wá lẹ́san lórí rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá sọ wípé wasiyamu junna wípé àwẹ̀ yìí tá ń gbà yìí wípé ààbò ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tẹnumọ́ lórí wípé àwẹ̀ tá ń gbà iṣẹ́ ààbò ni tó bá tí ẹnìkan bá gbàwẹ̀ nínú gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́mọ́ sì ṣe kíni o kọ́mọ́ sọ̀sọ́kúsọ kọ́mọ́ sì ṣèṣekúṣe kọ́mọ́ búyàn kódà gan tí wọ́n bá kọjú èbú sí àbí wọ́n bá jà
kó sọ yìí pé èmi ìfẹ́ bọ́ ọjà nítorí pé mò ń gbàwẹ̀ nítorí pé aláwẹ̀ ni mí gbọ́dọ̀ ya pásítọ̀ aláwẹ̀ ni aláwẹ̀ sálàm ó wá fi kún yìí pé òun fi ọlọ́run ọba tí ẹ̀mí òun wà ní ọwọ́ rẹ̀ èmi àti ẹ̀yin náà ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run anábì fi búra fún wa wípé òórùn ẹnu aláwẹ̀ wípé ó ń fi ńlá jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba ju tí wọ́n ń pè ní miski lọ. Kí ni wọ́n ń pè miski? òun ni lọ́fíńdà tí ó borí gbogbo lọ́fíńdà láyé tó lóòrùn tó dáa jù. Ànábì sálàm sọ wípé lọ́fíńdà yìí wípé òórùn ẹnu aláwẹ̀ ó fi lóore jù lọ́dọ̀ ọlọ́run ọba ju lọ́fíńdà yìí lọ. Wípé lẹ́yìn náà aláwẹ̀ yóò ọlọ́run ọba ó tọ́jú ìdùnnú méjì kalẹ̀ fún. Ìdùnnú alákọ̀ọ́kọ́ òun ni wípé tí aláwẹ̀ bá fẹ́ sínú yóò dùnnú. Lẹ́yìn náà tó bá fẹ́ pàdé ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ó kó ìdùnnú fún òun náà ní inú àlùjánnà. ọlọ́run kọ́ka èmi àti ẹ̀yin náà kún. Àmín. Adúpẹ́ ní ọ̀dọ̀ yín fún gbogbo àlàyé tí ẹ ti ṣàlàyé. Ọlọ́run má ṣe wá ní kò kéwú kò béèrè, má sì ṣe wá ní ẹni tí ó máa nù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ni ó ṣì àṣìgbọ́ ihun tí Islam mú wá fún wa, pàápàá jùlọ látara ìwòye sí tí wọ́n wòye sí ẹlòmíràn tó pera rẹ̀ ní ẹni ọlọ́run tàbí àáfàá tó yẹ pé ìṣesí rẹ̀ ò dáa ṣùgbọ́n ọ̀rọ̀ inú dára. Ó jẹ́ kí a máa ṣe àṣìgbọ́ Islam látara bẹ̀, nítorí arẹ́lòmíì tó jẹ́ pé inú ara rẹ̀ ní jàgídíjàgan wà ṣùgbọ́n tó ń fi mọ́ Islam bóun gbèjà Islam bí ẹni tí ó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó pera rẹ̀ ní mùsùlùmí. A ó rí i pé gbogbo nǹkan yìí nǹkan tí kò bọ́ ojú mu ni. Àlàyé wo lẹ fẹ́ ṣe fún àwọn ènìyàn láti mọ ibi tó yẹ kí wọ́n ti gbọ́ Islam, níbo ló ti yẹ kí àwọn èèyàn ti gba ẹ̀sìn? Ṣé ọ̀dọ̀ onípákáleke ni àbí ọ̀dọ̀ ẹni tó nímọ̀ tó sì farabalẹ̀ láti ṣe àlàyé irú yìí tí ẹ ti ṣe àlàyé fún wa táwọn àfáà jàǹkànjàǹkàn dẹ̀ ti pè tí a pè wá sí orí ètò yìí tí wọ́n ti ṣe àlàyé fún wa? Alhamdulillah, a dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí, a ti dúpẹ́ fún àwọn ẹ̀yin elétò wa. Ọlọ́run jẹ́ kí ẹ ṣe jìnnà. Àmín àmín. A rí i pé nípa ọ̀rọ̀ tí ẹ bá wa sọ yìí ọ̀rọ̀ pàtàkì ni, nítorí wípé ọlọ́run ọba ní inna hadainahu sabila imma shakiran wa imma kafura, wípé ọlọ́run ní òun ti la ọ̀nà kalẹ̀ fún wa síwájú wa báyìí wípé bó wù ọ́ kó gbà bó sì wù ọ́ kó kọ̀. Ọlọ́run wa ní ẹni tí ó bá gba ìgbàfà fún ọlọ́run tó ṣe gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallam ṣe pa wá láṣẹ ibi ká ṣe, nítorí pé Ànábì wa sallam ó ní sallu kama ra'aytumuni usalli, wípé ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi bí mo ṣe ń kí. Khudhu anni manasikakum, ẹ ṣe hajj yín gẹ́gẹ́ bí ẹ ṣe rí bí mo ṣe ṣe. Níbo ni a ti wá gbọ́ àgbọ́yé gbogbo kìíní? Ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n tẹ̀lé ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n tẹ̀lé tí wọ́n mú ti Ọlọ́run àti tànábì tó jẹ́ pé òun ni wọ́n fi ń ṣiṣẹ́ tọ̀sán tòru. Ọ̀dọ̀ wọn láti máa gbọ́ gbogbo àlàyé yìí ní gbogbo àgbáyé. Àwọn tí ò fi ìfẹ́ nú tàbí ìgbéraga tàbí pé kí wọ́n lè mọ̀ pé mi náà àfáà ni mí. Bẹ́ẹ̀ni, tí wọ́n fi kún ìmọ̀ wọn. Ọ̀dọ̀ wọn ni a ti mọ̀, àwa náà mọ̀ wọ́n, a mọ̀ wọ́n dájúdájú dáadáa. Nítorí ìdí eléyìí ọ̀dọ̀ wọn ni àwọn láàmọ̀ súnmọ́, nítorí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní talabul ilmi faridatun ala kulli muslimin wa muslima, wípé ká lọ wá mímọ̀ nípa ẹ̀sìn wa tá à ń sìn yìí, wípé ọ̀ranyàn ni fún gbogbo àwa tá jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Àwa ni a wà mọ ibi tí a gbé ẹsẹ̀ sí tá a fi ní sí ẹsẹ̀ gbé, tá a fi ní ṣìnà. Ìjẹ́ ẹ ò rí i pé láti ṣọ́ ìṣesí ènìyàn gẹ́gẹ́ bí a ṣe sọ pé ẹ̀sìn àtiwà ní Islam, ó yẹ kí a ṣọ́ ìṣesí irúfẹ́ àwọn tá a fẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ wọn tàbí tí a fẹ́ kọ́ṣe. Bákan náà ni mo fẹ́ kí pe àkíyèsí yín sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣìnà láti ara àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí aṣíwájú nínú ẹ̀sìn tí wọn ò ṣe déédéé. Torí nínú àwọn aṣíwájú yìí a rí ẹlòmíràn tó jẹ́ pé ó kàn gbé orúkọ lórí gẹ́gẹ́ bí àfáà ni ṣùgbọ́n kò ní àníyàn tó dáa nípa Islam. Ẹni tí ó fẹ́ múlò ni ó ń wá káàkiri. Kí ni nǹkan tí ẹ fẹ́ àlàyé tí ẹ fẹ́ ṣe nípa irú ẹni bẹ́ẹ̀ àti kí lẹ fẹ́ bá wọn sọ láti lè pe wọ́n sí ojú ọ̀nà tí Ọlọ́run ọba? A dúpẹ́ fún Ọlọ́run,
Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ báyìí fún wa wípé ittaqillaha haythuma kunt wa atbi' al-hasanati as-sayyi'a tamhuha wa khaliqin nas bi khuluqil hasan. Allahu Akbar. Èyí ni pàtàkì ntí Ànábì wa Muhammad sallam tó gbé sílẹ̀ fún wa. Ànábì ní bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run ní gbogbo ayé tó bá wà láyé, bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni gbogbo àṣìṣe tó ti ṣe kọjá hùn mọ́rùn wípé Ọlọ́run ọba tó bá túbá ní ìtúbá tó mọ́ pérégede, Ọlọ́run ọba yóò forí ẹ̀ṣẹ̀ yìí jìn ọ́, kó o sì fi àwọn dáadáa kó o sì fi borí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti wá ṣẹ̀ lọ. Lẹ́yìn náà ẹlẹ́kẹta ibẹ̀ òun ni wípé Ànábì ní wa khaliqin nas bi husnil khuluq, wípé ìwà dáadáa yìí òun ni yóò jẹ́ ntí yóò gbà ọ́ là láyé bí àti lálùkìyàmọ̀. òun ni èyí ni ọ̀rọ̀ tí a fẹ́ bá wọn sọ nítorí pé gbogbo ayé ẹni wọ́n ń kọ́sí àwa tá a jẹ́ àwọn àfáà, gbogbo ayé ní ń kọ́sí wa. Nítorí náà ilé Ànábì sálàmù sọ fún wa yìí pé kí a wùwà rere, ká mú ìwà rere mẹ́sìn wa. Ká má dàbí ọ̀dàlẹ̀, kí kọ́ má jẹ́ pé ńgbà táwọn èèyàn gbé ara lé wa gẹ́gẹ́ bí àáfàá àwa dalẹ̀. Torí ẹni tó bá ń báyàn ṣọ̀rẹ́ tó bá ti dalẹ̀, ó ti dalẹ̀ ẹni tó bá ṣọ̀rẹ́. Bákan náà ni ó dalẹ̀ ohun tí Ànábì gbé wá àti ìlànà Islam. Wọ́n ní ẹ jẹ́ ká hùwà rere, ẹ jẹ́ ká ṣẹ̀sìn rere, ìwà tẹ̀sìn ni ó gbà wá là bó bá dé sàárè wa. Allah kọ́lọ́ hùwà rere, ẹ jẹ́ ká ṣẹ̀sìn rere, ìwà tẹ̀sìn ni ó gbà wá là bó bá dálù jánà. Abẹ́ẹ̀kọ́ nípa báyìí ẹ̀yin ènìyàn wa nílé lóko, láti ìgbà tí a ti ń sọ̀rọ̀ àlejò wa ti alẹ́ òní Alhaji Umar Saliu Àríkéwúṣọlá Jìnàdù, àwọn náà ni a ti ń bá sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Togo ní ìlú Lomé ní orílẹ̀-èdè Togo. Bákan náà ni wọ́n ti ṣe àlàyé lóríṣiríṣi fún wa nípa ọ̀nà tá a lè gbà ṣe ẹ̀sìn ní ìtaàrí ìyọ́nú Ọlọ́run ọba. Ọlọ́run má ṣe wá ní adọ́rùn mọ́tọ̀, má ṣe wá ní ẹni tí ó kàn máa ṣe tí ò ní rí èrè jẹ́ ń bẹ̀. Ẹ̀sìn tí à ń ṣe yẹ̀sìn Islam ẹ̀sìn ọlá ni ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run ọba tí ó gbé Ànábì kalẹ̀ láti ṣe àlàyé ẹ̀ fún wa. Eléyìí tó sì jẹ́ pé àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti kọjá àtàwọn tó ń bẹ ní alẹ́ ayé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí i pé agbábọ̀yé ẹ̀sìn yìí. Ǹjẹ́ tó bá jẹ́ báyìí, wá jẹ́ ká lo oṣù Ramadan yìí láti fi máa súnmọ́ iṣẹ́ rere, ká sì máa gbé ṣe, ká sì máa tẹ̀lé ìlànà ti Ọlọ́run ọba. Ṣe bí Ọlọ́run ọba ló sọ nínú Al-Qur'an pé a'udhu billahi minash shaitanir rajim, innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula. Eléyìí tí ń jẹ́ pé tí ẹni tó bá ṣe dáadáa tó fi ẹ̀sìn kún wà tó sì fi ìwà kẹ́sìn, àlùjànnà onídẹ̀ra ni yóò jẹ́ ibùwọ̀ rẹ̀. Bákan náà ni Al-Qur'an sọ pé ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ẹ̀yin olùtẹ́tí sí wa, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, Al-Qur'an ní ẹ páyà Ọlọ́run ọba ní ìpáyà gangan o, ìpáyà kọ̀kọ̀ òun gbangba, ìpáyà bí èèyàn ṣe gbọ́dọ̀ bẹ̀rù ẹni tó dàgbà tó rínú tó ròde. Nítorí pé a gbọ́dọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba àyàfi ká padà gẹ́gẹ́ bí mùsùlùmí tó jupájú sẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba. Ǹjẹ́ Ọlọ́run ọba rẹ, ọba mi, ọba Èdùmàrè, ọba tí ó láyé tó kó ayé já, ọba tó rínú tó rí òde, ọba tó lè ṣe gbogbo, tó ní gbogbo nǹkan pátápátá, àmàjúbà rẹ o, akí ọ kú ìtọ́jú, ó kú ìdùnnú tí ó fi sí ọkàn wa pẹ̀lú rírí àlejò pàtàkì ní oṣù Ramadan, oṣù alápọ̀nlé, oṣù ọlá, oṣù ọlà, oṣù tó yẹ pé wọ́n so àwọn àṣetánì kalẹ̀, wọ́n so wọ́n mọ́lẹ̀ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ láti má fi da àwa mùsùlùmí láàmú rárá. Bákan náà ní ẹ̀rí pé ojú ọjọ́ nínú oṣù Ramadan ìhun tí ó fi wá lọ́kàn balẹ̀ ni, nítorí pé gbogbo ẹni tó níwà jàgídíjàgan ló siwọ́ rẹ̀ bolẹ̀ tí olúkálùkù sì ń lọ pẹ̀lú ìrọwọ́rẹsẹ̀. Eléyìí jẹ́ ìdùnnú fún gbogbo mùsùlùmí, yóò sì jẹ́ oore fún wa ní ọjọ́ gbéǹde àkíyàmọ̀. Kó tó di pé ó parí ètò wa, lórúkọ ẹ̀yin olùtẹ́tí sí iléeṣẹ́ amóhùnmáwòrán ti onislam.net ẹ̀ka ti ìlú Adúláwọ̀, Muftawu Adéwọlé Ọlálẹ́yìn ni olóòtú ètò yìí.
bákan náà mo kí àlejò wa Alhaji wa Omar Sọ́lẹ̀ Àríkéwúṣọlá Jìnàdù láti orílẹ̀-èdè Lomé. Ẹ ṣeun fún pé a pè yín ẹ sì jẹ́ wa. Ọlọ́run ọba tó ti gbé yín kalẹ̀ fún wa, Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín. Ká tó parí ètò yìí ẹ bá wa kí àwọn èèyàn wa lórílẹ̀-èdè Togo. A dúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí i, a sì kí gbogbo wa, a kí àwọn elétò wa. Ọlọ́run jẹ́ kí ẹ ṣe ètò náà síwájú. Àmín. Lẹ́yìn náà a kí gbogbo àwọn èèyàn wa ní ìlú Togo láti Ìlòmẹ̀ títí dé Seykanselon. Gbogbo àwọn àfáà wa pátápátá a kí wọn. Àwọn òbí wa, àwọn àfáà wa, àwọn tí wọ́n ti kọjá kọ́nà kọ́ bá wa kẹ́ wọn. Gbogbo àwọn ẹni tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ tí à ń fi ìràwọ̀ wọn tá à ń fi tàn mọ́lẹ̀ kọ́lọ́hún kó jẹ́ kí wọ́n pẹ́ láyé fún wa. Àwa náà tí à ń bọ̀ lẹ́yìn kọ́lọ́hún jẹ́ kí àwa náà kí a lè gbẹ́sìn ga jù báyìí lọ. A kí gbogbo àwọn ìmáàmù wa ní Ẹ̀bẹ̀, ìmáàmù Alhaji Taofik Falana, a kí wọn. Lẹ́yìn náà a sì kí gbogbo àwọn àfáà wa Abdulgani, àwọn àfáà wa Said àti àwọn àfáà wa Ibrahim Akorede àti gbogbo àwọn bàbá wa, gbogbo wọn pátápátá ni a kí. Àfáà wa Zakariya àti àwọn àfáà wa gbogbo wọn pátápátá la kí. Ọlọ́run kó jẹ́ kí a ṣe ẹ̀sìn jìnnà. Ọlọ́run kó jẹ́ kí a ṣe ẹ̀sìn jìnnà. A dá ẹnì kankan sí. Àti Union Musulman tí wọ́n gbé Islam dání, gbogbo wọn pátápátá la kí o. Ọlọ́run jẹ́ kí a ṣe ẹ̀sìn jìnnà. Adúpẹ́ ní ọwọ́ yín. Àmín. Bákan náà ni a kí gbogbo mùsùlùmí tí wọ́n ń gba àwẹ̀ lọ́wọ́ báyìí tàbí tí wọ́n wà ní àwọn orílẹ̀-èdè jákèjádò gbogbo àgbáńláyé. Àwọn ẹgbẹ́ mùsùlùmí tí ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn United States of America, àwọn tí ó ń bẹ ní orílẹ̀-èdè UK, àwọn tí ó ń bẹ ní orílẹ̀-èdè Ireland. Bákan náà ni a kí àwọn jàmáà Hasbunallah ti ìlú Ireland tí wọ́n ti fi ìwé ránṣẹ́ sí wa láti sọ pé àwọn kan sára sí wa lórí ètò tí a wà yìí. A kí àwọn ènìyàn wa láti ìlú Amẹ́ríkà eléyìí tí a ti ń rí ìwé wọn nínú èyí tí a ò lè dúró láti máa kà. Alájà wa Fausat Ajikawo wọ́n ti fi ìwé ránṣẹ́ sí wa láti kan sára sí wa fún ètò tí a ń ṣe yìí. Bákan náà a kí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Togo, Benin, Abidjan, orílẹ̀-èdè Sierra Leone. A tọrọ àforíjì pé a pè àlejò wa. Àwọn àfáà Azakawi tí wọ́n gbé Nasfatu dání, a kí àwọn náà. Nílò tó adúpẹ́ ní gbogbo ẹgbẹ́ tí ó ń bẹ tó ń gbé gbárùkù ti Islam káàkiri, gbogbo wọn ni a kí. Àlejò wa tí a pè láti orílẹ̀-èdè Sierra Leone, a pè àlejò láti orílẹ̀-èdè Sierra Leone ṣùgbọ́n a ò tí ì rí wọn di báyìí. Bí Ọlọ́run bá ní kí wọ́n bá wa ní orí ètò, ẹ máa gbọ́ òun wọn. Tó bá sì jẹ́ pé bákan náà ni a jẹ́ pé a ó gbìyànjú, a ó tún mú ètò míì wá níyì tí a ó pè wọ́n síbẹ̀, ṣùgbọ́n a ò kó yan wọn kéré o. Gbogbo yín pátápátá, ẹni tó ń gbọ́ mi àti ẹni tí ó dúró tó ṣẹ̀ṣẹ̀ dé tó fi àsìkò rẹ̀ lẹ̀ láti gbọ́ ètò Islam àti àkànṣe ètò Ramadana eléyìí tí iléeṣẹ́ onislam.net tó ń gbé wá sí etí ìgbọ́ yín. Muftahu Adéwọlé ọmọ ọlálẹ̀ ló ń kí yín. Ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ o. Láyọ̀ ni a ó máa gbúrò ara wa. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. وكثر به صلاة